Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Gbàǹkangbì nínú àwọn ìwé ìròyìn ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Tóyìn Tòmátò tẹlifíṣàn. Ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ Guru Maharaj sí oṣù kẹfà ọdún yìí. Olè ní Samuel jà nípínlẹ̀ Ògùn ló bá dèrò àtìmọ́lé. Wáyà iná ni Wálé fẹ́ jí gbé kí iná tó gbé ní Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Ó mà ṣe o, tírélà pa akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìdánwò WAEC lọ́wọ́. Ọwọ́ ti ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n tó sá lọ lọ́ṣùn. Ọkọ Priscilla ọmọ Ìyábọ̀ Òjó ti padà sọ̀rọ̀ o. Ó sọ pé èmi ni mo já ìbálẹ̀ Priscilla, mi ò mọ̀ pé mo lè bá a nílé rárá. Ọkọ ọmọ Ìyábọ̀ Òjó ìyẹn Juma Jux ti ní òun lòún já ìbálẹ̀ ìyàwó òun ìyẹn Priscilla Òjó, àti pé ìyàlẹ́nu ńlá ló jẹ́ pé òun yóò bá Priscilla nílé. Juma ní mi ò kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí gbọ́, mi ò mọ̀ pé tòótọ́ ló ń sọ. Ó ti máa ń sọ tipẹ́ pé òun ò tí ì mọ ọkùnrin kankan rí, ṣùgbọ́n tí inú òun dùn pé òun bá ìyàwó òun nílé. Irọ́ ni o, Yínká Aláṣeyọrí kò tí ì bímọ. Láti ọjọ́ Ẹtì Friday tó kọjá làwọn èèyàn ti sọ pé Yínká bímọ sí orílẹ̀-èdè London, ṣùgbọ́n òṣèré ọ̀hún kò tí ì bímọ rárá o. Kódà lọ́jọ́ Ẹtì yẹn Friday ọ̀sẹ̀ tó kọjá ní obìnrin ọ̀hún tí ọkọ̀ lé sí lọ sílùú òyìnbó, ó sì jọ pé lóhùn ló fẹ́ bímọ inú rẹ̀ sí. Ṣá o, àwọn olólùfẹ́ Aláṣeyọrí ti gbàdúrà fún wọn lẹ́sẹ̀ rẹ̀ yóò tẹ̀lẹ̀ láyọ̀. Ìrànwọ́ dìde ńlá fún Jùmọ̀kẹ́ George ìyẹn lẹ́yìn tó lọ sọ̀rọ̀ nípa ìṣòro rẹ̀ lórí ètò Bíọ́lá Adébáyọ̀. Ìjọ Sẹ̀lẹ̀ fún ní mílíọ̀nù 3 náírà lọ́mọ rẹ̀ bá níṣẹ́ aṣẹ́wó ni wọ́n fẹ́ fòun ṣe ní Libya. Kúnlé Afọ́dù ṣàbẹ̀wò sí àwọn ọmọ ìbẹ́ta tí ọmọlérè pa ẹ̀mọ́ bí. Nítorí késẹ̀tì Ìbàdàn Olórin Fújì tí àwọn òṣèré tí àwọn gbajúmọ̀ olórin Fújì 6 ní ṣe, ó dàbí pé wàhálà tó ń rúgbó bọ̀ lágbolé Fújì o. Alhaji Mèrèǹgè, Muri Thunder, Saheed Òṣùpá, Karachi, Obesere àti Askari tó kọ Fújì, àwọn ni wọ́n parapọ̀ tí wọ́n ṣe orin ọ̀hún tí wọ́n sì pe àkọlé rẹ̀ ní Ìbàdàn Olórin Fújì, ṣùgbọ́n tí ọ̀pọ̀ àwọn olórin Fújì ti ń tako àkọlé ọ̀hún. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Atawẹ́wẹ́ ti sọ pé irọ́ ló ń pa àti pé eré ọwọ́ làwọn pípù yìí ń ṣe. Ó ní pé eré ọwọ́ làwọn ènìyàn yìí ń ṣe o, nítorí pé Ìbàdàn kan ló ní Fújì. Lóòótọ́ ló jẹ́ pé olóògbé Síkírù Àyìndé Barrister wá láti Ìbàdàn, tó dẹ̀ pé òun ni gangan ni Mr Fuji, ṣùgbọ́n Èkó ló ti kọ́kọ́ kọ Fújì, torí pé ìlú Èkó ni wéré ti bẹ̀rẹ̀. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Scorpido ọ̀gbẹ́ni Ayọ̀ náà ti sọ tiẹ̀ o. Ó sọ pé Fújà ló di Fújì. Fújà kẹ̀dẹ̀rẹ̀ ìlú Èkó ló ti bẹ̀rẹ̀, kò ń ṣe ìlú Ìbàdàn rárá. Pé eré ọwọ́ lásán làwọn ní Fújì mẹ́fẹ̀ẹ̀fà tó sọ pé Ìbàdàn ló ní Fújì, eré ọwọ́ lásán ló sì ń ṣe lásìkò yìí. Ṣùgbọ́n tí Alhaji Sefiu Alao ti sọ pé òun kí wọn lẹ́yìn fún àkọlé tó fún orin tí àwọn mẹ́fẹ̀ẹ̀fà ṣe náà, nítorí pé Alhaji olóògbé Síkírù Àyìndé Barrister ló dá Fújì sílẹ̀, ọmọ bíbí Ìbàdàn dẹ̀ ni. Ó túmọ̀ sí pé lóòótọ́ Ìbàdàn ló ní Fújì. Ohun tí àwọn kan tún wá ń sọ káàkiri ìgboro ni pé ṣó yẹ kí àwọn olórin Fújì mẹ́fẹ̀ẹ̀fà ṣó yẹ kó ṣe àkọlé tó sọ pé Ìbàdàn ló ní Fújì, tó jẹ́ pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń gbàṣàkóso tí àárín àwọn onífújì ṣẹ̀ṣẹ̀ ń gún régé. Ní pé táwọn mẹ́fẹ̀ẹ̀fà bá tiẹ̀ kọrin papọ̀ kò yẹ kó sọ àkọlé rẹ̀ ní Ìbàdàn ló ní Fújì, nítorí pé ojú wo ló fẹ́ kí Alhaji Kollington Àyìnlá, Alhaji Wasiu Àyìndé Barrister, Alhaji Nautica àti àwọn olórin Fújì míì, ojú wo ló fẹ́ kó máa fi wo àkọlé yìí? Pé ṣé kò ṣe pé bóyá wàhálà tuntun tó ń rúgbó bọ̀ lágbolé Fújì báyìí? Ibi sọ̀rọ̀ náà máa yọrí sí ni ẹnikẹ́ni kò lè sọ, ṣùgbọ́n tó dá wa lójú pé àwọn olórin Fújì tó kù tí wọ́n ń ṣe ọmọ ìlú Ìbàdàn tó sì máa tún sọ̀rọ̀ lórí àkọlé tí àwọn olórin Fújì mẹ́fẹ̀ẹ̀fà tó wá láti Ìbàdàn yẹn, lórí àkọlé tí wọ́n pe orin tó ẹ̀ṣẹ̀ gbé jáde. A ò rí jù yìí lọ lórí ìròyìn Gbàǹkangbì ní ọjọ́ òní. Gbogbo àwọn ìròyìn yìí àti àwọn